Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta. Mo kónílé mo kálejò mo kí ọmọdé eléyìí mo kí oyún inú mo sì kí àṣẹ ìdí o. Àǹtí ìdílẹ̀kẹ̀ bọ̀dá akọ̀wé gbogbo yín mo kí mò lólódì kan o. Yóò dára fún wa o, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ o. Àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Àti gbọ́ kán ní bàbá ọmọ yín jalè, bàbá ìyàwó yín jalè, bàbá ń jalè, a gbọ́dọ̀ gbọ́. Ẹ gbọ́ inú ohun tó bani lójú jẹ́ jù ni wọ́n sọ pé bàbá wọn lọ́mọ yín jalè lọ́jà o. Ẹ wá béèrè pé kí ló gbé, gbogbo ohun tó gbé lè má ju nǹkan 1000 lọ. Ayé fòlè sí ni nínú ohun táyé bí ṣe ni olè wà ń bẹ̀, ọkọ̀ dídó ọ wà ń bẹ̀. Ẹ gbọ́ ọ wà ń bẹ̀. Ọtí mímu ayé fi ṣe ni. Àìmọye nǹkan mèremère táyé fi banilé kọjá pọ̀, èyí yòówù táyé fi banilé kọjá aṣọ funfun ni wá o. Ayé ẹ̀ má bà tiwa jẹ́, a ti mọ ayé o, ayé ìsìnmọ̀ wá. Ẹ gbọ́ Ọlọ́run ní jáyọ́ fayé hàn yín, kò ní fayé hàn yín náà. Ẹ̀yin ò ń bí ẹ súnmọ́ bí. Ẹlẹ́mìí lè máa pé not consign me, ọ consign rẹ wò ọ kàn níwò gbọ̀ngbọ̀ngbọ̀n pàápàá. Wọ́n gbọ́ orí kan sọ pé nítorí wà ń lo èbó náà ń jalè tí wọ́n tàǹbà fún tààrà, ayé ò ní tàǹbà fún wa o. Ẹ wọ ẹyẹ yìí, ṣe rí ẹyẹ yìí wọ́n fẹ́ dá a lẹ́kọ̀ọ́ lórí àwọn ẹyẹ méjì. Àṣá àti àwòdì. Àwòdì òkè tó gbé tòlótòló a ó wo ibi tí ó gbé dé. Àwọn àgbà ẹyẹ ni tí wọ́n ríran dáadáa, Ọlọ́run sì fún wọn ní agbára. Ìwọ̀n tí wọ́n bá fi ẹsẹ̀ wọn mú wọn mú nìyẹn. Tó bá bọ́lẹ̀ ọwọ́ Ọlọ́run ló ní ọbọ̀, tàbí wọ́n bá fẹnu wọn hàn wọ́n sì rí ìran jùran lọ. Á fún wa ní ìríran lórí ẹ̀ lọ́jọ́ iwájú, kò yá má torí ẹ̀ pé nọ́mbà mi o. Tí ọmọ bá ń jalè, ọmọ ń fẹ́wọ́, àbẹ́ rí pé ohun tọ́mọ yín ṣe ò dùn mọ́ yín nínú. Tó bá jẹ́ pé àṣà lẹ bá rí ẹ tọ́jú ẹ̀, tó bá jáwòdì lẹ bá rí ẹ tọ́jú ẹ̀. Odidi ẹ̀ òun ni kẹ́ ẹ tọ́jú. Ṣé ń gbọ́? Ẹ wàá mú àgbàdo, ẹ wàá ìgò funfun, ẹ wàá rọ àgbàdo sínú ẹ̀. Bẹ́ẹ̀ ṣe rọ àgbàdo sínú ẹ̀ yẹn, ẹ wá gbé síbi táwọn ẹdìyẹ bá pọ̀ sí. Ẹ pé ìgò yẹn ni wọ́n máa sá, wọn ò ní rí náà rí ẹdì ẹnu ìgò yẹn pa o. Tó bá wá pẹ́ díẹ̀ tí wọ́n dà láàmú ẹ gbé kó mẹ́, má jẹ̀mú bẹ̀ ni. Àgbàdo yẹn ẹ tú, kódà ẹ lè ti kọ́kọ́ ṣe yẹn pamọ́ títí dijọ́ tẹ́ ẹ fi rí àwọn èròjà yòókù. Àgbàdo yẹn wàá dà yíká àwòdì yẹn tàbí àṣàtẹ̀rí yẹn, ẹ dà yíká rẹ̀ nínú agbada. Ẹ wà lọ wọ ewé amúnimúyè yọpọ̀. Ojú dá amúyimúyè ní o, kì í ṣerú amúyimúyè o. Òríjínà ewé amúyimúyè ní o. Àwọn tí ó bá mọ ewé mọ oògùn, ẹ má bẹ̀ wọ́n, ẹ má lọ bẹ àwọn tí wọ́n kàn máa sọ pé a ó jó pọ̀, a ó gún pọ̀, a ó lọ́ pọ̀. Àwọn yẹn kọ́ ni ìwí fún yín o, àwọn ológun inú ìwé kọ́ ni ìwí o. Ẹ wàá jó pẹ̀lú odidi atare kan. Ṣé ń gbọ́? Ẹ ti jó. Tí ẹ bá fẹ́ lò ó fún ọmọ, ẹni tẹ́ ẹ fẹ́ lò ó fún, ṣé ń gbọ́ mi yé? Ẹ faṣọ dì í lójú,
ṣé ń gbọ́ ẹ ti faṣọ dì í lójú ẹ gbọ́dọ̀ jẹ́ orí ẹbu tẹ bẹ́ẹ̀ lò fún yẹn yóò sì díjú ni ẹnì kò díjú ẹ ẹ á fi fọkọ̀ fún yóò mú kọ́dà inú ilé tó bá wà ẹ paná yóò sì díjú ṣé ń tẹ̀lé mi àwọn àgbàlagbà á máa ṣígbẹ́rẹ́ rẹ̀ fún ọmọ lójú ẹ̀pọ̀ kan ni ẹ gbọ́dọ̀ sá lẹ́ẹ̀mejì ẹ bá ti sá báyìí píún píún kò gbọ́dọ̀ rí ẹni tí ó sá ẹ fàṣọ dì í lójú wọn fi ságbẹ́rẹ́ ìsàlẹ̀ ojú yẹn fún wọn á bá ara kò gbọ́dọ̀ rí ojú ẹni tó fẹ́ sá fún wọn á bu ẹbu yẹn ẹgbìyànjú kẹrin pé ságbẹ́rẹ́ bóyá bí ẹ̀mẹ́ta ṣẹ̀rẹ́ ìtẹ́jọ́ yìí 100 èèyàn lè lò ìtẹ́jọ́ yìí 1 million èèyàn lè lò ṣàǹgbọ́ tó bá ti dogun kó ti ń lò dáadáa ó ti ń lò dáadáa ó ti ń lò dáadáa ẹ bá dà yókù mọ́ oyin ẹni kọ́ máa fi lo ògì ó ti di fífúyẹ́ ní agbára ọba tíjọ́ lọ́hùn olè yóò dohun gbàgbé nú ayé ìjàgbọ́n dohun gbàgbé nú ayé ọkọ dídó dohun gbàgbé nú ayé àgbèrè yóò dohun gbàgbé nú ayé alóbìnrin ń béèrè pé sẹ́ni tí ń ṣàgbèrè náà máa bí ìyàwó rẹ̀ bá ń dọ́kọ sí fún pọkọ rẹ̀ bá yàn dì í tọ́jà pọ̀ gba àwọn ọmọ oníbúrẹ́dì ẹ̀gbẹ́ eléyìí ló ti fẹ́ látán sí fún ẹlẹ́mìíràn máa béèrè pé sáwá fọkọ àfàsọ dì wọ́n lójú ohun tó ti wà mẹ́ ni pé kọ́ máa mọ̀ yìí pé òun lo nǹkan má jẹ́ ọmọ ohun tó lò gbogbo ẹni tó bá lò kó ní gbòdì lára yín o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà èyí tá a fi ilẹ̀ yìí àwọn èèyàn ti ń béèrè fún tipẹ́ àti ti fi àìmọye rẹ̀ sílẹ̀ ẹ lọ wà sí aṣínrín àtàìmọye nǹkan míì láti fi ilẹ̀ gbogbo ara tó bá lò kó ní gbòdì lára yín o tó bá dọwọ́ rẹ̀ má dé mọ́lé o wọn náà máa ṣí àrẹ̀ wọ́n ní àwòmọ́jú ládìẹ máa wò gbàdo núgò àwòmọ́jú ni kí wọ́n gbé nǹkan síwájú ẹ̀ báyìí wọ́n máa wò ó bọ̀ báyìí kò ní débẹ̀ bẹ́ẹ̀ sì ń jágbèrè kọ́kùnrin ẹ bọ́ra alẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò mọ lójú kúrò bẹ́ẹ̀ ni sáyẹ̀nsì àwọn àgbàlagbà àwọn bàbá wa ni ẹ lọ dán wò yóò bára mu ìfisẹ́ ilẹ̀ torí kò lè máa pè mí pe nọ́mbà mi tó bá ní ìtọ́jú ara nílànà ewé àti òkú tó fẹ́ bẹ̀ wá pè mí àbẹ̀ ṣe orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +234803298 +234803298 +2348133155111 +2348133155111 +22954651928 +22954651928 ẹ̀yin èèyàn mi lábìjan ẹ kú ojú lọ́nà mo dé tán ẹ wọ ẹ̀yin yín wò mo ti dé tán mo dé tán bẹ́ẹ̀ ni tógun ọba pọ̀ fẹ́ dà kò sínú tó ní kọ́ ọmọ débi tó ń lọ o sọ̀ǹgbọ́ àfọlọ́hún lẹ́ o ìwọ tó ọba ti fẹ́ kí wọ́n ṣàṣì ọkọ ràn ọ́ ìwọ náà má ṣàṣẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ yé bínú ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ o orí tọ́lọ́hún sí fún kálukú ẹ̀jẹ̀ á máa dúpẹ́ lé lórí tọ́rẹ́ ni ọba dúpẹ́ kékeré yọ gbà ní ńlá o ẹni ọba sì gbà ní ńlá yóò tún dọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò yẹ wá kò ní yẹ lọ ire o ire kàbìtì nílé gbogbo wa.